sọ tèmi o. Ilé ẹ̀kọ́ ilẹ̀ ń ṣètò ẹ̀yìn lẹ̀ ń ṣètò ńlẹ̀ ẹ̀tọ́ ọkọ ṣe. Àwọn tó tọkọ ṣe lánàá ti kú lẹ́ni o. Ẹ béèrè pé bàbá ọmọ àkọ́kọ́ tó tọkọ ṣe, ẹ béèrè pé bó ló wà. Ẹ béèrè pé bàbá ọmọ èkejì, bàbá ọmọ ẹ̀kẹta, bàbá ọmọ ẹ̀kẹ, ẹ béèrè pé gbogbo àwọn bàbá ọmọ ẹ̀ tó tọkọ ṣe, ẹ béèrè pé bó náà wà. Ìtóbi Ọlọ́run ọba Dànsákì. Nígbà tí mo wà ní kékeré màmí àṣà máa sọ ọgbọ́n àti ìmọ̀ àtòyé tójú ti sọ́mú ló mọ́nù lọ. Ẹ̀yin tèmi, Lizzy Anjorin tún ti jáde fún Fọlá Tinubu o. Ó jáde fún tán o. Ó sọ̀rọ̀ gidi gan sí i nínú fọ́nrán yìí. Ó sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin bí ọ̀rọ̀ náà bí ó ṣe lọ. Ọgbọ́n àti ìmọ̀ àtòyé tójú ti màmí ibi tẹ bá wà ọ̀run rẹ o. Dúpẹ́ o. Tí màmí bá jí báyìí, ọgbọ́n àti ìmọ̀ àtòyé tójú ti Solomoni lọ. Ọgbọ́n àti aṣọ níbi tí mọ́mì mi ń lọ. Ọgbọ́n ìmọ̀ àti òye tójú ti Solomoni lọ. Tí ìyá mi ń tọrọ fún mi, ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi. Mo fẹ́ ra ṣe ilé ìtàn kí n lọ sùn ni o. Mo wà lọ́lùdé, mo wà ní Toronto l'Amẹ́ríkà. Ọkọ wa ló máa ń kẹwàá yìí táwa bá ṣe fúnra wa akọ̀wé kókè jẹ́ ká ṣe ni ọkọ wa ló máa ń ṣètò àwa náà lè ṣe kí ni àdé fanfa ìfẹ́. Ìyẹn àwọn ọkọ tó máa ń kú sí bus stop, àwọn ọkọ tó máa ń ṣe death certificate wọn. Ẹ̀sìn ọkọ wa nítorí pé kí ni ó fẹ́ wa tinútinú torí ọkùnrin tó bá ń ṣètò obìnrin tó ń kẹ́ obìnrin tó ń fọlá kẹ́ tó ń fowó kẹ́ tó tún fún ní. Ọ̀sọ́kùnrin tó fẹ́ fowó fẹ́ o tó o bá dúró bí source of inspiration fọkùnrin yẹn, kò sọ́kùnrin tó fẹ́ fọlá kẹ́ o, torí kò sọ́kùnrin tó máa fẹ́rù àwọn ilé tí owó àtọlá máa bá gbé pẹ́pẹ́ o. Kò sí ọkùnrin tó máa bá àwọn àdótòṣì gist lover, kò sí bó ṣe lè lọ́lá tó, kò sí bó ṣe lè lówó tó tó bá wọn ta, ajé ò lè bẹ gbé pẹ́pẹ́pẹ́ o. Gbọ́ mi o, fọ̀tún wẹ̀ fòsì wẹ̀ l'Amẹ́ríkà fi great o. Fọ̀tún wẹ̀ fòsì wẹ̀ ní Canada àti UK, gbogbo ìlú táwọn èèyàn wá ń sá lọ lẹ́nìí, fọ̀tún wẹ̀ fòsì wẹ̀ náà fi great o. Wọ́n sọ pé àsọ fún ẹ o. You can imagine crucifying yeye. Meanwhile, she want to marry man for. Alólóró ìdílé àwọn ni. Kò sí bó ṣe lè great tó láyé tó bá ti ṣàgbákò àwọn àdótòṣì. Greatness ẹ dìtàn nìyẹn o. Hello gbọ́n bí o. America is great. Fọ̀tún wẹ̀ fòsì wẹ̀ ni o. Duty tàwọn àdótòṣì náà sọ ó ní shopping money. Ó ní àwọn shopping money làwọn shop life, shop money. Ẹ rí wípé torí wọn ò lè ṣiṣẹ́, aṣọ ọ̀sẹ́gì ni wọ́n kó pàǹtí ìdúmátà sí. Àwọn náà lọ ń ra pàǹtí ìdúmátà, àwọn náà tún pariwo lè dúmátà. Think about it. Ọkùnrin mi àwọn òfowó rọpùrọ olórí afẹ́ kò possible àwọn òfowó ráfẹ́ ìfẹ́. Ok, àwọn tó wá jẹ́ ọ̀rọ̀ ìdílé wọn ni pé wọ́n ṣe ìgbéyàwó fọkùnrin àjèjì yẹn, wọ́n fowó ráfẹ́ ni. Jẹ̀níù làwọn máa ń fún àwa ìfẹ́ jẹ̀níù kò ṣèfẹ́ nítorí àwọn òtítọ́rí owó kúta lọ fọkùnrin lówó ó lè bá a fẹ́ wa kò sẹ́ni tá a fẹ́ fi jọ ràn wá. Àmẹ́lẹ̀ wá tọrọ bárà káwọn ọkùnrin kan dáwó fún yín. It's okay. Okay. Ó yé mi. Kò sẹ́ni tá a fẹ́ fi jọ níràn wa. Àwọn ọ̀rẹ́ ti fẹ́rù máa fẹ́ fọkùnrin káwá lọ kó gbogbo ẹbí àtàwọn ọmọ káwá máa bọ́ wọn káwá máa. Ẹ lè bọ́ àwọn ọkọ ọmọ yín. Sorry, ẹ lè bọ́ àwọn ọmọ ọkọ yín. Okay. Ẹ kéré tó ṣe wá sọ pé èmi ni Lizzy Anjorin fi ọkọ ẹ̀.
ẹ̀yin ò kí ń tọ́jú àwọn ọmọ ọkọ nídìílé yín. Okay. Téèyàn bá ń tọ́jú àwọn ọmọ ọkọ ẹ̀ kò fowó rà fẹ́ ẹ̀. Obìnrin yẹn ń tọ́jú ọ̀la ẹ̀. Obìnrin yẹn dẹ̀ ń tọ́jú ọ̀la àwọn ọkọ ẹ̀. Nítorí wípé tó o bá tọ́jú ọmọ ọkọ ẹ̀ lọ́mọ tiẹ̀ náà máa là. O rí pé ìyá tó bí ẹ lọ́mọ nítorí pé kò tọ́jú àwọn ọmọ ọkọ ẹ̀. Ṣó rí pé gbogbo ọmọ tó tara ìyá titi ẹ náà là. Ṣó rí pé wọn ò jẹ́ èèyàn. Ẹ̀yin tí ẹ̀ ń gbèjà ẹnu ìṣó. Ṣé gbọ́ nǹkan tẹ́nu ìṣó sọ? Ó ní kí àwọn obìnrin má tọ́jú ọmọ ọkọ wọn. Ó ní wípé kẹ́ ẹ bá yí àwọn ọmọ ọkọ yín jẹ́. Ó ní wípé tẹ́ bá ń tẹ́kẹ̀ àwọn ọmọ ọkọ yín ó lè ń fowó rà fẹ́ ni. Àmọ́ wọ́n ti bí àwọn ọmọ yìí tẹ́lẹ̀ kán tó kó oúnjẹ tó tọ́ sí àwọn ọmọ ọkọ yìí kán tó máa fi bọ́ àwọn ọmọ àlè tí wọ́n kó wá. Ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ níyàwó tẹ́ ẹ lọ́mọ, I hope you learn from ọ̀rọ̀ tí Fọlá sọ láàárọ̀ yìí. Fọlá, ibi tó dé yìí, ṣé o mọ̀ pé gbogbo ọmọ tí ọkọ ẹ bá bí o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn ju ọkọ tó fẹ́ gangan kan lọ. Nítorí wípé kò sí àǹfààní fún ọkùnrin tó bímọ tíyàwó ò jẹ́ kí àwọn ọmọ kan súnmọ́ ọkọ. Nítorí wípé ìwà tí bàbá tiẹ̀ wù, ìwà tí yẹ ẹ wù fún bàbá ẹ tí bàbá ẹ fi jókòó sórí stroke fọ́dún 10. Gbogbo àwọn ọmọ tí bàbá ẹ ti bí tẹ́lẹ̀ kó tó fẹ́ ya ẹ, yẹ ẹ lé gbogbo wọn lọ. Gbogbo àwọn ọmọ yẹn ò padà ṣe duty fún bàbá ẹ. Òun ni bàbá ẹ fi ráre kú lórí stroke. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wò mí. Ọmọ ọkọ ẹ lọ́kọ ẹ o. Kò sí bí ìpilẹ̀ṣẹ̀ ọkọ ẹ ṣe lè rí. Àwọn ọmọ ọkọ ẹ kò sí bí ìpilẹ̀ṣẹ̀ wọn ṣe lè rí. Even tí ìyá wọn ò bá dáa, play role títí ẹ kí ọkọ ẹ rí bí pé ọmọ ránṣẹ́ lọ́jọ́ alẹ́. Má dúró sáàárín ọkọ ẹ àti àwọn ọmọ tó ti bí tẹ́lẹ̀. Tó bá ro aburú sí ẹ gan, àníyàn ẹ àti inú kan ẹ á gbé ẹ lékè, á gbá àwọn ọmọ ẹ lékè. Ẹ wo Fọlá tẹ́ ẹ tò sí lẹ́yìn, òun ló sọ fún wa lénìí wípé kí àwọn obìnrin má tọ́jú ọmọ ọkọ. Àmọ́ ẹ fẹ́ kí Mr. Lawal kó wá máa tọ́jú àwọn ọmọ àlè tó wà lọ́wọ́ Fọlá. Ẹ fẹ́ kí Lizzy Anjorin kó wá máa tọ́jú àwọn ọmọ Fọlá, àwọn ọmọ tí ò ń ṣe ọmọ wa. Ẹ dẹ̀ rí bí Fọlá bó ṣe sign lẹ́tà èpè fún àwọn ọmọ ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin tó máa fojú sunkún. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Fọlá, ẹ̀yin tẹ́ ń gbèjà Fọlá, àtẹ̀yin tẹ́ ń dáwó fún Fọlá. Pẹ̀lú statement tó jáde lẹ́nu Fọlá yìí, kí ló máa ṣẹlẹ̀ sí? Kí ló máa ṣẹlẹ̀ sí yín tọmọtọmọ yín pẹ̀lú statement tí Fọlá sọ yìí? Gbogbo yín pátápátá, gbogbo yín pátápátá tẹ́ ẹ ti ń gbèjà Fọlá. Ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ pé Mr. Lawal ò lọ́mọ lọ́wọ́ ẹ̀, àmọ́ torí donation lè ṣe sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ wá mọ̀, gbogbo yín tẹ́ ẹ lérò wípé Mr. Lawal ní ọmọ lọ́wọ́ Fọlá. Ẹ gbọ́ nǹkan tí Fọlá tó fẹnu ara ẹ̀ sọ. Ẹ gbọ́, ó mà ṣe o. Ẹ gbọ́, ẹ gbọ́. Oníràn wa, àwọn ọ̀rẹ́ ti sọ́rí pa fẹ́ fọ́kùnrin ká wá lọ kó gbogbo ẹbí àtàwọn ọmọ ká máa bọ́ wọn ká wọ́n máa. Àmọ́ ọkùnrin lè ti torí pé ó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ kó bẹ́ẹ̀ kó àwọn ọmọ lọ́mọ tí kò kì í ṣe títí ẹ̀. Àbí kó máa bọ́ wọn, kó máa rán wọn ní school. So it's true pé o accept àwọn ọmọ Mr. Lawal. Wow. Wow. Wow.
so it is true pé ó accept gbogbo àwọn ọmọ Mr. Lawal àmọ́ gbogbo ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó máa mọ sàárè wọn tó wà lọ́wọ́ ẹ̀ tí ò ń ṣe ọmọ Mr. Lawal àbí ó fẹ́ kí Mr. Lawal máa bẹ́ẹ̀ tọ́mọ ọlọ́mọ if not for court tó padà exonerate wa pẹ̀lú document tó wà lọ́wọ́ wa so ìwọ ò lè ti torí pé ó fẹ́ fẹ́ ọkùnrin àbí kó kó ẹbí ẹ̀ mọ́ra kó kó àwọn ọmọ ẹ̀ mọ́ra Yèyé Oge tí kókà dọ́kúmẹ̀ntì ẹ̀ ni kò kí ń ṣe dọ́kúmẹ̀ntì wa DNA Florida tó jẹ́ dọ́kúmẹ̀ntì tèmi èmi ti post ẹ̀ dọ́kúmẹ̀ntì ẹ̀ ni gbogbo yín tẹ́ wà lórí cyberspace tẹ́lẹ̀ ń dáwó fún Fọlá ṣé ti gbọ́nsìn ìyẹn Sàríyù ó ti sọ wípé òun lè ti torí pé òun fẹ́ fi ọkùnrin kan Àríkẹ́ ẹ ti gbọ́ gbogbo yín tẹ́ fi ẹbí yín lẹ̀ tẹ́ fi ara yín lẹ̀ tẹ́ lọ ń dáwó fẹ́ni tí ò lè ṣoore fún yín tó wọn ń dà ńgbà tí Sọjí ní problem mo rí pé kò fi remorseful ńgbà tí Dọ̀kásì gan ní issue pàtí ló lọ so ọkọ ni wọ́n fẹ́ o ò fi ọmọ ọkọ o ò dẹ̀ fẹ́ àwọn obìnrin